kì í ṣe ìròyìn mọ́ pé àjọṣepọ̀ tọ́pọ̀ èèyàn rò pé ó gún régé tẹ́lẹ̀ láàrin alága ẹgbẹ́ NURTW ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ Alhaji Musiliu Ayinde Akinsanya ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí MC Oluomo àti ọlọ́wọ́ ọ̀tún ẹni tó tún jẹ́ igbákejì akápò ẹgbẹ́ onímọ́tò lẹ́kọ̀ọ́ Alhaji Abdulgani Oyedepo ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Koko Zaria kì í ṣe ìròyìn mọ́ o wípé àjọṣepọ̀ náà ó mà ti ń dàrú tó sì jẹ́ pé ọ̀dàlẹ̀ ni àwọn ọmọlẹ́yìn MC Oluomo kódà tó fi mọ́ ọ̀kan lára àwọn ìyàwó MC Oluomo ni wọ́n ń pe Koko Zaria báyìí. ẹ rántí wípé bí wọ́n bá ń sọ àwọn tó súnmọ́ MC Oluomo jù tí àárín wọn kò ṣeé rí kódà tó jẹ́ pé MC Oluomo gbé gbogbo ẹ̀mí àti ayé èlé lọ́wọ́ òkè téńté lórúkọ Koko Zaria yóò wà o. bẹ́ẹ̀ ni bí Koko Zaria bá sọ̀rọ̀ níbikíbi ọ̀pọ̀ èèyàn ló gbàgbọ́ pé MC Oluomo mọ̀ sí ọ̀rọ̀ náà tàbí bóyá MC Oluomo ló sọ ọ́. ṣùgbọ́n nígbà tí wọ́n gba agbára ìṣàkóso mọ́tò Èkó kúrò lọ́wọ́ MC Oluomo tí wọ́n gbé fún Alhaji Mustapha Adékúnlé tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sego ẹni Koko Zaria máa jọ ìpènyàn lójú tó sá lọ sí ẹ̀yìn Mustapha Sego tí kò sì wà lẹ́yìn MC Oluomo tó jẹ́ ọ̀gá ẹ̀. èyí ló bí ọ̀pọ̀ àwọn èèyàn nù tí wọ́n ń sọ pé kò yẹ kí Koko Zaria lè ṣe bẹ́ẹ̀ nítorí pé kò yẹ kí ẹyẹlé bí ẹ kó bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ kúkú yẹ rí. ṣùgbọ́n ṣá o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé bí Koko Zaria ṣe sá lọ sí ẹ̀yìn Mustapha Sego oúnjẹ kọ́ ló máa dùn MC Oluomo àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ jù. ǹjẹ́ kí ni wọ́n ló dùn MC Oluomo àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ jù? a gbọ́ wípé bí Koko Zaria ṣe ló ń kéde wípé ọ̀gá tuntun ti wà lóṣòdì ìyún ẹni tí ó máa ṣàkóso Òṣòdì èyí gan-an ni wọ́n máa ló dùn MC Oluomo àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ jù nítorí pé gbogbo ayé ló mọ̀ pé MC Oluomo ló ní Òṣòdì kódà òun gan ni wọ́n ń pè ní ọba Òṣòdì tí wọ́n sì tún sọ pé yóò padà jẹ ọba níbẹ̀. fún àǹfààní àwọn tí ò mọ̀ bó ṣe ń lọ ní Òṣòdì MC Oluomo ni wọ́n ń pè ní president yan ààrẹ láàrin àwọn èèyàn wọn wípé àtàṣe àtàgbára Òṣòdì ọwọ́ ẹ̀ ló wà. ẹni tí wọ́n ń pè ní vice president ìyẹn igbákejì ààrẹ ẹni ọkùnrin kan tí wọ́n ń pè ní Alhaji Yusuf Sulaiman tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Nayam ó ní wọ́n gbà pé òun ní igbákejì MC Oluomo. defence minister ìyẹn mínísítà fún ètò ààbò ó ní wọ́n ń pe Koko Zaria tí wọ́n sì gbàgbọ́ pé ó ní wọ́n kó gbogbo ààbò àti àkóso gbogbo àwọn ọmọ oríta ìlú Òṣòdì ni wọ́n kó lé lọ́wọ́. ṣùgbọ́n ní báyìí bí Koko Zaria ṣe wá ló ń nawọ́ Yusuf Sulaiman yan Nayam sókè pé ó ní ọ̀gá tuntun lóṣòdì báyìí láì jẹ́ pé MC Oluomo ti kú kódà tí wọ́n sọ pé bó tiẹ̀ jẹ́ pé MC Oluomo ti kọjá sí ipò ààrẹ NURTW l'Àbújá kò ṣeé ṣe kó sì jẹ́ pé ẹlòmíì ni ó máa pàṣẹ Òṣòdì. ṣùgbọ́n tí wọ́n ní bí Koko Zaria ṣe wá lọ nawọ́ Nayam sókè tó ń sọ pé òun lọ̀gá tuntun òun ló ní Òṣòdì báyìí èyí gan ni wọ́n ló dùn MC Oluomo àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ jù kódà wọ́n ló fẹ́ẹ́ lè gba omijé lójú MC Oluomo ìpèsè pé Koko Zaria ó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ kó tó wáá jẹ́ ibi tó ń gbà gẹ́gẹ́ bí ilé agbára òun ìyẹn Òṣòdì ẹni ó ń gbé ìjọba ẹ̀ fún ẹlòmíì. ọ̀rọ̀ yìí gan ni la gbọ́ wípé ó ń bí MC Oluomo àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ nínú jù sí Koko Zaria tí kò sì dùn wọ́n tó ètò ṣe sí Mustapha Sego.